الحق من ربك فلا تكونن من الممترين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله. adúpẹ́ fún Ọlọ́run Ọba àlékè ọlá, atọrọ kí Ọlọ́run bá gba ọpẹ́ wa sí àyè ọpẹ́, atọrọ àlékún kẹ́ àti àsàlátù fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, àwọn ará Ànábì tí wọ́n gbà fún, àwọn ìyàwó Ànábì, àwọn sàhábà látòkèrè lẹ̀, kí Ọlọ́run bá ṣe àlékún kẹ́ àti gẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. Èyí tí a wá tọrọ yìí, kí Ọlọ́run jẹ́ kí ó ṣẹ́ kan àwa gan lónìí tí a jẹ́ mùsùlùmí, kí Ọlọ́run jẹ́ kí ó ṣàn kárí kan ẹnìkọ̀ọ̀kan wa. Èyí tí a ń fi ẹ̀sìn wa, ìṣe wa, àṣà wa tí a fi ń kọ́ ṣe Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lóòrèkóòrè ní ìgbésí ayé wa, kí Ọlọ́run jẹ́ kí a bá Ànábì Muhammad, kí Ọlọ́run jẹ́ kí a bá wọlé ọlá Allahumma amin. Àwa tí a jẹ́ mùsùlùmí tí a láǹfààní àti máa wòra báyìí tí a sì ń gbọ́ra wa láti ojúlé iṣẹ́ Al-Haqq TV, a kíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí jẹ́ àǹfààní ẹlẹ́ẹ̀kejì tí a tún ní nínú àwọn oore tí Ọlọ́run ṣe fún wa nínú Islam wa, pàápàá jùlọ ní dédé àpò tí a wà yìí, wípé aláǹfààní a sì ń lóore ọ̀fẹ́ àti máa nípàdé pẹ̀lú àwọn asátidà wa, àwọn olùmọ̀ wa, àwọn mashayikh wa lórí ẹ̀sìn Islam, kí Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ lórí dédé àti dáadáa. Ètò wa iná la ṣe ń bá lọ lórí Al-Haqq TV pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ lórí ètò Fas'alu Ahla Dhikr, tá a fi máa béèrè àwọn ẹni tí ò bá yé wa, ẹni tí a bá bùkátà sí àwọn àlàyé lórí ẹ̀ nínú ẹ̀sìn wa tí ń ṣe ẹ̀sìn Islam. Náà lálẹ́ ní wulẹ̀ dónà pẹnu nínú pàdé tí ó ré kọjá, aláǹfààní àti gbọ́ nípa ìdájọ́ èyí tí ń bẹ fún ọdún àwọn ẹni tí wọ́n ń ṣe mùsùlùmí, àwọn ọdún tí wọ́n máa ń ṣe lóníranran, ọdún àwọn ọ̀ṣẹ́bọ, ọdún àwọn tí wọ́n jẹ́ kiriyó àti àwọn tí wọ́n jẹ́ jù. Kí ni ìdájọ́ tí ń bẹ ń bẹ? A sọ nípa rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó ré kọjá. Níbẹ̀ yìí inshallah a máa tẹ̀síwájú bákan náà nípa àwọn ìbéèrè kan tó ṣẹ́kù, léyìí tó ṣe wípé a rí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí iná ní abùkátà sí, pàápàá jùlọ àwọn ọmọ ìyá wa, wọ́n ń béèrè lọ́tún lósì wípé kí ni ìdájọ́ kínní yìí, wọ́n fẹ́ láti mọ ẹni tí Islam wí nípa rẹ̀. Naam, sheikh wa èyí tí Ọlọ́run wá kádàrá wípé kí aláǹfààní àti bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ títò ní inshallah, àwọn náà ni sheikh wa Abdul Rafi', kí Ọlọ́run bá lékè ọlá, kí ó bá wa san wọ́n ní ẹ̀san olóore, kí Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ lórí déédéé àti dáadáa. Ọlọ́run bá gùn yín lẹ́mìí bàbá. Ìbéèrè àkọ́kọ́ tí ń bẹ ńlẹ̀ lọ́jọ́ títò ní ẹni tó ní í ṣe pẹ̀lú ọ̀kan lára àwọn ìwà tí máa ń sábà wáyé, àwọn ìṣesí tí máa ń sábà wáyé látọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àti ajẹ́ mùsùlùmí, léyìí tó ṣe wípé ẹni àìgbọ́n palọ́pọ̀, ẹni ọgbọ́n pa òtó nǹkan, ẹlòmíì ti fi ń ṣe sábà wípé kò mọ̀ dájú tí ń bẹ fún nínú Islam ni, tó bá mọ̀ dájọ́ tí ń bẹ fún, ó súnmọ́ kó mọ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́. Ẹni wípé a máa ń sábà rí wípé nígbà tí ọdún àwọn eléèbó tí bá ń lọ sí parí, pàápàá jùlọ ní January the 1st, premier janvier, ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí máa ń sábà káràmọ́sí kí àkókò yìí, léyìí tó ṣe pé wọ́n á fi máa ṣe oríṣiríṣi ìjọsìn, wọ́n á máa ṣe oríṣiríṣi tí wọ́n fi súnmọ́ Ọlọ́run nínú tahajjud ni, nínú sàárà ni. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí pàápàá jùlọ sheikh, wọ́n á máa sábà ṣe àwọn tahajjud, yálà ẹni tí ń bẹ ńlé ni yóò máa dá ṣe, àbí àwọn àfáà míì láwùjọ wọ́n kó àwọn jàmáà jọ sínú mọ́sálásí, àbí àwọn àfáà míì láwùjọ wọ́n kó àwọn jàmáà jọ sínú mọ́sálásí wípé òru January the 1st yìí o, premier janvier, dandan ni pé kí a jọ́sìn fún Ọlọ́run lóru yìí. Sheikh wa, kí ni tí Islam kí ni tó sọ fún wa nípa irú wàsí ní àwùjọ wa? Naam, Sheikh wa, kí ni tí Islam tó sọ fún wa ní ipa kíní ní àwùjọ wa, Sheikh? Innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa natubu ilayhi wa na'udhu billahi min shururi anfusina wa sayyiati a'malina, man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. وبعد أدعو كفون ولون الحمد لله أسيطر يكيغ فنبي محمد صلى الله عليه وسلم. أباتي كي أدعو كفون يولون أباتي أسيطر كي أقبغان يولون وبا kí ó dákun wá dákun ẹ̀san tí máa sàgbọ́n tó bá dúpẹ́ fún kó dákun kí ó máa jẹ́ onú èmi pẹ̀lú yín láti tóbi Ọlọ́run. A padà tọrọ ìkẹ́gẹ̀ fún Ànábì Muhammad, akẹ́yìndégbẹ̀gbọ̀n abiyamọ gbòjá gbọ̀rọ̀gbọ̀rọ̀, ìkẹ́ Ọlọ́run orí ajé ẹ̀jẹ̀ tán rẹ̀ kó máa bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam, àwọn alẹ́ àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n fi ìgbésẹ̀ wọn fi jọta Ànábì Muhammad. Ìkẹ́ta ń tọrọ yìí kí Ọlọ́run bá wọn jẹ́ kó máa jẹ́ ti àwọn léyìí báyìí. Náà ẹ ṣeun olóòtú ní ohun tí ìbéèrè tí ẹ béèrè tó jẹ́ ìbéèrè pàtàkì fún wọn tá mà ní ìbéèrè kan tí ń ba ohun tá mà ní àwùjọ àwa mùsùlùmí káàrọ̀ jíire ń ba àwọn àwùjọ wa jẹ́. Ìbéèrè tẹ wá béèrè yìí mo ká ní pé nígbà táyé tí ń jẹ́ ayé náà ni
ìkan ìṣẹ̀lẹ̀ ibi tí ń ṣẹlẹ̀ nígbà tí ọdún bá ti ń lọ síbi ìparí kàbí ní 1er janvier ní 1er janvier ìzàn ẹni tọ́lọ́wọ́n bá mi àlékè ọlá tí ó bá jẹ́ ẹni tí máa ń gbọ́ wá sí tó sì jẹ́ ẹni tí máa ń lò máa àwọn àfáà ní àwọn àfáà gidi èyí ó máa ń jẹ sábàbí tí ó mọ̀ pé àṣé irun ta mà nìkan tó ń ṣe kì í ṣe ìlànà Ọlọ́run bẹ́ẹ̀ ni ṣe ìlànà Nábì Muhammad sallallahu alaihi wasallam. ìbéèrè yín pàtàkì nípa bí pé tí àsìkò yìí bá tó a máa rí àwọn èèyàn tí wọ́n máa ṣe tahajjud a máa rí àwọn èèyàn tí wọ́n máa ka Qur'ani a máa rí àwọn èèyàn tí wọ́n máa ṣe àzíkìrì kódà tó bá padà dín tó bá dín ta mà ní 31 December yẹn a rí àwọn èèyàn tí wọ́n wà lójúfò tí wọ́n máa fa tasbihu ní wúrawúrawúra ǹjẹ́ ó yé ló fà ẹ̀rí abẹ́lómi ó ti dúró pẹ̀lú Qur'an ló máa ka Qur'an títí tí wọ́n ta mà lásìkò náà bá tó báyìí lónìí alhamdulilayi ọdún ìbá ìṣe kìíní ó bá òun ní ayé ǹjẹ́ ó bá ojú mu nílànà sharia Nábì Muhammad sallallahu alayhi wa sallam kákọ́ máa ń pé gbogbo nǹkan tá à ń ṣe yìí al-Qur'an kíkà ni àdíkìrì tá à ń ṣe ni bẹ́ẹ̀ náà ni tahajjud tá à ń ṣe ni ká máa pé ìbáàdà ni fal ìbáàdà tawqifiyya ìbáàdà ni ó sì mọ lérí nǹkan kan kíni náà ó mọ lérí pé Ọlọ́run wí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wí gbogbo ìjọsìn béèyàn bá ṣe tó bá ṣe fún ta mọ̀ ní ẹgbẹ̀rún ọdún tí fi ń ṣe ìbádà náà gẹ́gẹ́ tí ń ka Kùránì gẹ́gẹ́ tí ń ṣe kíní á padà rí pé ìbádà yìí tó nítọ̀hún tí ń ṣe kò papọ̀ mọ́hun tí Muhammad gbé kalẹ̀ sallallahu alaihi wasallam akẹ́yìndé gbẹ̀gbọ́n yìí kò papọ̀ mọ́ kó ló ẹ̀kọ́ mọ̀ pé ohun ta mọ̀ ní gbogbo ohun tóun ṣe òzàmọ́ òfo ni àdánù ni kódà kò ní rí ẹ̀san kan gbọ́wájú Ọlọ́run ọba. ó wá tóbi jàmá nígbà téèyàn dáhùn mọ́jú tí ń bẹ Ọlọ́run tó dáhùn mọ́jú tí ń pe Ọlọ́run tí ń dáhùn mọ́jú tí ń ka Al-Qur'ani jama fíkanfíkan jama kó wá padà déwájú Ọlọ́run kọ́lọ́run wá padà ní òun ò padà gba ohun tó ṣe ní ìbádà. Allahu Akbar Allah a pe àwọn ọmọ ìyá wa ká mọ̀ pé ohun tá a mọ̀ ní kinní yìí kì í ṣe ìlànà Ọlọ́run kì í ṣe ìlànà Ànábì Muhammad. ìjọ yìí báyìí dé a fẹ́ ka Al-Qur'ani ìjọ yìí fẹ́ dé a fẹ́ ṣe tahajjud ìjọ yìí dé a fẹ́ ṣàzíkìrì lẹ́yìn tó wà lójúfò kí ohun tá a mọ̀ ní pùmẹ́jì náà yóò fi wá padà ṣe kí n ló fi wọlé tọ̀ wá jàmá kì í ṣe ìlànà Ọlọ́run gbogbo ohun tí bá sì ṣe ìlànà Ọlọ́run gẹ́gẹ́ bí ta ṣe sọ fún wa bàbá ṣe ní ọ̀nà ẹgbẹ̀rún ọdún jàmá nígbèsí ayé wa kò sẹ́sàn kan bẹ̀ tá a fẹ́ gbà wájú Ọlọ́run ọba Allah òfò wa ni o jàmá àní àdánù ni jàmá atúní òfò ni àdánù ni Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ nǹkan tá à ń pè ní Ànábì fi yé wa ẹ̀sìn Islam sì fi yé wa jàmá kí là ń pè ní ohun tá a mọ̀ ní shurutu qubulil a'mal èyí ń ta wọn ní àwọn iṣẹ́ olóore tá à ń ṣe kí ni àwọn májẹ̀mú ti iṣẹ́ olóore fún májẹ̀ gbígbà wájú Ọlọ́run tá a bá gbé sẹ́yìn tá a mọ̀ lẹ́yìn mizani yìí èmi pọ̀lú yín a rí pé a rí iṣẹ́ olóore ṣe ká tó jáde kúrò láyé àmọ́ gbogbo ẹni tó bá ti fẹ́ ṣiṣẹ́ olóore gẹ́bí tá à ń ka Kùránì ni gẹ́bí náà àsìkò yìí gẹ́bí pé à ń ṣàzíkiri ni bẹ́ẹ̀ lọ tá a bá ti gbé sẹ́yìn òṣùwọ̀n tá a padà rí pé ààrí lẹ́yìn òṣùwọ̀n àwọn májẹ̀mú tí ìbádà fi ń jẹ́ gbígbà ká mọ̀ pé ohun tá a mọ̀ nígbàdà tó ń tọ̀hún ṣe kò lẹ́sàn kan gbà wájú Ọlọ́run ọba jàmá alákọ̀ọ́kọ́ ìbádà ẹjẹ́ akọ́ wò ẹni tó fẹ́ ka Kùránì ní ìsìn jàmá lápèjúwe kàbá ẹni tó fẹ́ ṣàzíkìrì lásìkò yìí alákọ̀ọ́kọ́ májẹ̀mú àwọn afáàní al-ikhlas ká padà yín pé ìjọsìn tó ń tọ̀hún fẹ́ ṣe ó ṣe nítorí Ọlọ́run ìjọsìn tó ń tọ̀hún fẹ́ ṣe ó fẹ́ ṣe kí ni ó ṣe nítorí Ọlọ́run ọba ẹlẹ́kẹ̀jì wal mutaba lẹ́yìn ìgbà tó ṣe nítorí Ọlọ́run ó wá ṣe ń gé ń gbé Ànábì Muhammad ló gbé kalẹ̀ tá a bá ti wá rí ohun tá a mọ̀ ní májẹ̀mú nǹkan tó bá ti yẹ nínú ohun tá a mọ̀ ní ìjọsìn tá a ṣe ká mọ̀ pé ìjọsìn ṣe ìjọsìn wájú Ọlọ́run kì í ṣe ìjọsìn ẹ wá jẹ́ ká wo lérí ohun tá a mọ̀ lérí bàlánsì yìí tá a mú wá fún wa yìí májẹ̀mú méjì ẹ jẹ́ ká kọ́ wò ná ká wo àwa tá à ń ka Al-Qur'ani ìmọ̀ tó bá yé ní àsìkò ohun tá a mọ̀ ní ọdún yìí báyìí tá a mọ̀ ní ọdún 31 December kàbí 31 December fi wọnú janvier àwa tá ń ṣàzíkiri àwa tá ń kó àwa jọ ẹ jẹ́ kákọ́ wò kákọ́ gbèsè rí òṣùwọ̀n àkọ́kọ́ òun náà ni pé ká ṣe ń pé mukhlisan lillahi subhanahu wa ta'ala ká ṣe ń pé èyí tá ń ṣe yìí à ń ṣe nítorí Ọlọ́run ọba ni ká gbà fún yín pé ẹni à ń ṣe nítorí Ọlọ́run ọba ni nítorí pé ohun tá mà ní nítorí pé à ń ṣe kan nítorí Ọlọ́run ọba inú ọkàn ní ń gbé ǹjẹ́ Ànábì sọ ká ṣe ǹjẹ́ ọ̀rọ̀ kan wáyé nípa Ànábì Muhammad kó tó jáde kó láyé o sallallahu alaihi wasallam ń pé ńgbà tó di ohun tá a mọ̀ ní ìparí ọdún janvier o Muhammad yé kí ni ó kàwé Al-Qur'ani báyìí ní wá rí nínú àwọn ọ̀rọ̀ Ànábì Muhammad látòkè tí délẹ̀ nínú àwọn tíra tó jẹ́ tíra àwọn hadith ní rí gbọ́ kò sínú tá a mọ̀ ní fíìlù ẹ̀ kò sínú ká mọ̀ ní kọ́ọ̀lù ẹ̀ kò sínú fíìlù kò sínú tẹ̀kìrì Ànábì Muhammad kò sí ń gbà Ànábì Muhammad sallallahu
kò sí pé ó ṣe kò sì sí pé ó rí àwọn sàábé ó dákẹ́ sí tá à ń pè ní ohun tá a mọ̀ ní hadith bá a bá padà wá wo ohun tá a mọ̀ ní àwọn tí àwọn kutubu hadith gẹ́gẹ́ bí ohun tá a mọ̀ ní jami sahih Bukhari Muslim Tirmidhi Nasa'i Abu Dawud ìmọ̀ tó bá yé Abu Dawud Ibn Majah pẹ̀lú àwọn masanid bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àní nípa Ànábì Muhammad ṣe ohun tá a mọ̀ lọ́dún yìí ó sì ṣe ìjọsìn nínú àwọn àsìkò yìí ìwà táwọn Ànábì ò bá ti ṣe yàmọ́ a padà yín pé májẹ̀mú elékejì yẹn tá a sọ yẹn lè balance ẹ̀yìn pa fẹ́ẹ̀lì níbẹ̀ kò sí nǹkan tó lòun lè yege nítorí tàbá níta kọ́kọ́ pamọ́ fún wa tá a pè ní ikhlas níyà ó pamọ́ fún wa èyí ò pamọ́ fún wa o nítorí pé Ànábì Muhammad là ń fi ìjọsìn fi ṣe àìdédé créé ìjọsìn àìdédé wá ìjọsìn kàbí ká ní pé àwọn bàbá ló ti ṣe bẹ́ẹ̀ mọ́n bàbá awalaw kana aba'ukum fi dalalin mubin ọ̀rọ̀ Ọlọ́run bó bá jẹ́ pé òun tamà náà bàbá yìí bá wà nínú ọ̀nà òfò jẹ́ ọ̀nà òfò náà làwọn náà fẹ́ wà fi jáde kó láyé yìí ẹ̀yọ́ ẹ jẹ́ kí mi pẹ̀lú yín ká padà sí ìlànà Ọlọ́run ká sì padà pé sí ìlànà Nabi Muhammad sallallahu alayhi wa sallam idan gbogbo àwọn ohun tamà ní ìjọsìn tá à ń ṣe láwọn àsìkò yìí ìjọsìn òfò ní ojà máa fáyọ̀ tábà bídà ìhun tí Nabi Muhammad bá ti padà ṣe tá a bá ti ń pé ààrí Muhammad tó ṣe yàn máa ká mọ̀ pé ohun tamà níbi náà ló ń tọ̀hún ti ṣe. Allahu akbar. fakulu bidatin dalala gbogbo ta bá sì mọ̀ ní bid'ah ọ̀nà àánú ni tí ò sí kàbí ṣùgbọ́n Allahu akbar. tàbá ní ọ̀nà àánú onítọ̀wò lẹ́sẹ̀ kan tó fẹ́ gba wájú Ọlọ́run Allah mo pè yín ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ tẹ́ fi dédé àsìkò fi gbọ́ mi mo tọ̀ ọlọ́dọ̀ Ọlọ́run ọba tí ń fún ẹ̀dá sọ kó lè fún wa sọ kó lè fi jáwọ́ kó ń bi ohun tamà ní àwọn ìranù ìjàmá nítorí kò sí orí ń bẹ̀ fún mùsùlùmí jàmá tí ń ṣe ìjọsìn báyìí jàmá kọ́lọ́n kó ṣàgùn ṣàánú àwọn àfa pàtàkì jùlọ láàrin àwùjọ mùsùlùmí káwọn jíire jàmá láàrin àwùjọ wa jàmá àwọn tàṣí fẹ́ padà rí kìí ṣe kan bí bẹ́ẹ̀ ṣe àwọn aṣíwájú tá ń pè nípa àwọn aṣíwájú ẹ̀sìn àwọn èyí báyìí wọ́n tún mọ̀ ṣe bídàn yìí nígbà tó bá wọn padà ṣe bídàn yìí ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam kí wá ní kí ohun tá a mọ̀ ní àwọn ohun tá a mọ̀ láwọn aláìmọ̀ tí ẹ̀ ń tọ̀ kí lẹ̀ wọ́n wí kí wọ́n ṣe ká mọ̀ pa aṣíwájú Ọlọ́run ògbé wa síbẹ̀ lásán jàmá èyí báyìí hadha su'al hadha kalam muwajjahun ilaykum ẹ̀yin tẹ́jẹ́ aṣíwájú ẹ̀bẹ̀ wọ Ọlọ́run ọba alaykum taqwallah ẹ má jẹ́ àtò ihun tá a fẹ́ jẹ ká fi ba sàyè wa jẹ́ ihun tá a fẹ́ jẹ nítorí pé tabaka Qur'an náà ìyá mi lè gbọ́n pé ihun tá a mọ̀ alájà mi lè gbọ́n pé káka Qur'an yìí kò dá o ìmọ̀ tó bá yé yín nípa òun tẹ̀ gbọ́nú àwọn ọ̀dọ́ Ahlus Sunnah wal Jama'ah pé káka Qur'an yìí kàbí pé bẹ́ẹ̀ kọ́ ká ṣàzíkì kàbí ká ṣe tààjù lásìkò yìí kò dá àmọ́ àfa àtàsọ yìí tó péré ní àfa jàmá Allahu Akbar ó péré ní àfa lónìí ta sọ bẹ́ẹ̀ fún yín ǹjẹ́ kí nàbí sọ àdúrà sayful mu'min àkọ́ fún yín pé àdúrà kìí ṣe sayful mu'min ṣé Muhammad tó wá ní ká ṣàdúrà náà ṣé kò kọ́ abíta fẹ́ ṣàdúrà. sallallahu alayhi wa sallam. Ànábì kọ́ abíta fẹ́ ṣàdúrà ó sì kọ́ wa lásìkò ìdàgbọ́lọ̀ ṣàdúrà. jazakumullahu khairan adúgbò fún Ọlọ́run ọba àlekèọlá a sì kí àwọn sheikh wa àwọn ustadh wa lórí àlàyé olówó iyebíye tí wọ́n ń ṣe fún wa lórí ìbéèrè tí a nà sí wọn tọ́ alhamdulillah wípé ó ti hàn sí gbogbo wa ní ìsìn wípé ká máa kópa níbi àwọn kinní yìí kì í ṣe tí ó bá a mu àdádálẹ̀ ní Islam pé bẹ́ẹ̀ sì ni àdádálẹ̀ ìyà ni ní ọ̀dọ̀ Ọlọ́run kọ́nà má jẹ́ jìyà o Allahumma amin náà sheikh wa a rí wípé ẹ̀ ń bẹ lórí ìkánjú walakin kó tó di pé ẹ lọ a tọrọ pé kẹ́ fún wa ní oore ọ̀fẹ́ àti ìbéèrè kan sí sheikh ìbéèrè yìí a rí pé ó ṣe kókó ó ṣe pàtàkì jùlọ nítorí pé kíní yìí máa ń sábà wáyé ní gbogbo ọdọọdún ní máa ń sábà wáyé ní dèdè àkókò tí a sì ń bẹ yìí ní máa ń sábà wáyé kí ni nǹkan náà ẹni wípé a máa ń sábà rí wípé apá kan nú àwa tí a jẹ́ mùsùlùmí a máa ń sábà kóra wa jọ a máa ń sábà ṣèpàdé wípé lọ́jọ́ báyìí lákòókò báyìí nígbà báyìí láyè báyìí a fẹ́ pàdé ara wa wọn a máa pe kínní ní istima èyí tí a sì mọ̀ wípé al-ijtima'u ni wọ́n ń gbìyànjú àti gbígbẹ̀hùn wọn a máa sọ pé àwọn ń ṣe istima àwọn jàmáà kan wọn a máa káàkiri masalasi dé masalasi abúlé sábúlé yìí létò dílétò wípé ẹ̀yin mùsùlùmí ẹ jáde lọ́pọ̀ yanturu àǹfààní ńbẹ́ńbẹ́ oore ńbẹ́ńbẹ́ ẹ máa bọ̀ wá ní istima ẹ jẹ́ àjòkó ẹ̀rí ẹ jẹ́ àsọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ àṣẹ wáàsí fúnra wa jàmáà àbí kí a sọ pé sheikh wa kí ni tí Islam kọ́ wa níbi eléyìí ṣé irú ìjókòó yìí irú pàdé yìí ṣé ń tó dáa ní nírú àkókò yìí jàmá. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah kí n tó padà mú ẹnu bà ìbéèrè kejì tí ẹ béèrè yẹn ó kù kankan tí mo fẹ́ yán níbi ohun tá a mọ̀ ní ìbéèrè àkọ́kọ́ tẹ́ mú yẹn
òun náà ni ìmọ̀ṣe kìíní yìí tó ń bẹ nínú àtàṣàbù bil kufar. Allahu akbar. ká máa fi ara fi yọ àwọn ohun tàmà náà àwọn yehudi àwọn gẹ̀fẹ̀ àwọn yehudi àwọn nasara ká bá àwọn olùṣẹbọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. anabi ní faman tashabbaha bi qawmin fahuwa minhum. ẹni tó bá ti fi ìṣe kan fi jọ ohun tàmà ní ìṣe kan anabi Muhammad ní pé ara wọn ní bẹ bàbá sì fẹ́ gbé dìde níjọ́ gbéǹde inú wọn náà náà gbé dìde jàmá. yóò ń gbọ́ abúrú ni ìrẹ́mọ̀ ìyá mi tó kù tó padà tó ń ṣe ohun tàmà ní ọdún báyìí pẹ̀lú àwọn èèyàn tó ló ń ṣàdúrà jàmá. ìjọ yìí ò sínú tàmà níjọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe Islam kò gbé ọdún kan kalẹ̀ fún wa tó yàtọ̀ sí ọdún méjì jàmá. Eidul Fitr wa Eidul Adha yàtọ̀ sí èyí kò tún sí ọdún kan mọ́ jàmá. ìdàn àwọn ọdún yẹn àwọn tàmà láwọn abòṣà ni wọ́n ní ìwọ wa ń fi tàmà lọ́dún yìí òfin sìn Ọlọ́run ẹ wò kódà nínú ẹ̀sìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bí tí Ànábì ṣe kọ̀ fún wa tó Ànábì ní àgbọ́lọ̀ mọ iye ìjọ jímọ̀ ká mọ iye òwú ìjọ jímọ̀. Allahu akbar. ká dá òwú ìjọ jímọ̀ ká mọ iye ń gbé ìjọ ẹ̀ la fẹ́ mọ iye Muhammad kọ̀ tó ìjẹ́ pé ìjọ jímọ̀ yẹn gan ń bẹ nínú kíni ń bẹ nínú ẹ̀sìn. máa dá àríkà pọ̀lú bẹ́ẹ̀ Ànábì Muhammad kọ̀ ká wo ohun táwọn ní ọdún táwọn ṣe tí ò sínú ẹ̀sìn táwa ń yè ń pé à ń yè àmì Al-Qur'ani ẹ̀ ń gbọ́ òfò ni òfò tó lágbára jàmá àdánù tó lágbára jàmá ìránù tó lágbára jàmá kọ́lọ́run ìjà bọ́ nínú ìjàmá wa ma ala rasulil al-balagh àwọn ohun táwọn ní àwa jáwọn àfa láwùjọ táwa ní pé ká pèpè àmọ́ àwa tọrọ dọ̀ Ọlọ́run gbogbo ìtẹ́mọ̀ gbọ́ nínú táwọn nínú tv báwo náà kẹ́ Al-Haq tàbí bẹ́ẹ̀ kọ́ Al-Haq TV kọ́lọ́run bàbí àlékè ọlá kó jẹ́ àǹfààní fún ní kálukú wa jàmá. lẹ́yìn ìbéèrè elékejì tí ẹ padà béèrè nípa ohun táwọn ní ṣímà tí à ń sọ yìí tí àwọn jàmá kan tí ń jẹ́ àwọn jàmá Tabligh kọ́lọ́run bá kó bá fi wọ́n mọ̀nà. Allahumma àmín. ohun tèmi sáà tètè máa ń sọ ní pé lọ́dọ̀ àwọn àfa àwọn jama ń yàtọ̀ sí ohun táwọn ní jama Ahlus Sunnah wal Jamaa wọ́n yàtọ̀ sí àwọn ìjọ Ahlus Sunnah wal Jamaa nítorí pé táwọn bá wà ṣòkòtò àbú wa máa ń lókè ni bẹ́ẹ̀ làwọn gbọ́n máa ṣe kí ni ìmọ̀ wà ní òkè ìgbé óyé àmọ́ agbọ́dọ̀ mọ̀ pé ìyàtọ̀ ń bẹ ní àárín àwọn méjì nítorí pé Ahlus Sunnah hum ahlud diraya ahlul basira àwọn èèyàn kan ni tí wọ́n padà kọ́ ìmọ̀ amma Jama'at Tabligh àmọ́ abámọ́ àwọn Jama'at Tabligh àwọn jama kan ní wọ́n jama àyìmọ̀ ni wọ́n fi ń lo ohun tamà ní ìbádà àwọn náà fi ń lọ sí ǹjẹ́ ẹjọ́ àwọn Ànábì Muhammad nígbà tọ́lọ́hun kọ́ sọ ayé àkọ́kọ́ kalẹ̀ fún kí lọ́lọ́hun sọ iqra bismi rabbikal ladhi khalaqa idan àfihàn máa ń pè ohun tamà ní ẹ̀sìn Islam ó gbógun ti gbogbo ohun tamà ní kí ni àyìmọ̀ Islam gbógun ti nítorí pé kí ni o gbọ́dọ̀ mọ ọba tó fẹ́ ṣe kí ni tó fẹ́ jọ́sìn fún. al-ilmu qabla al-qawl wal-amal gẹ́bí tí wọ́n ta ma ní Imam Bukhari bẹ̀rẹ̀ wọ́n ta ma ní ti yàrá ẹ̀ ní ìmọ̀ tí ó bá yé idan agbọ́dọ̀ mọ̀ pé wọ́n ta ma ní ìmọ̀ ṣe kókó àmọ́ àwọn Jama'atu Tabligh kọ́nà bá fọ̀nà máa kó fọ̀nà fi mà wá náà àwọn jama kan tó ń gbé àyìmọ̀ wà pọ̀lú àyìmọ̀ tí wọ́n wà pọ̀lú wọn yẹn ló mú wọn débi tábẹ́ ń gbé wọ́n ta ma ní ìṣímọ̀ tí wọ́n ń ṣe yẹn jama ìkànnì kan táwọn sọ fún wọn fọwọn tó jẹ́ àwọn aṣíwájú wọn àríyìn ọdọwọ wọn láti fi padà sórí ìlànà Ọlọ́run ìlànà Nabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàhábà tó yípo Nabi Muhammad ahlul basira àwọn tí wọ́n ríran ni wọ́n tí wọ́n sì ní ìtàmà ní ìmọ̀gidi jàmá òun là bá padà pè wọ́n sí ewu ìjáde táwọn ń jáde yẹn ni pé wọ́n kó wọn jọ yẹn jàmá fahadà aidan yóò tàbà bídà lòun náà àdádálẹ̀ lòun náà tí ò sí kàbíkàbí ní ìtàmà ní inú rẹ̀ jàmá àwa tọ́ ọlọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run fi wọ́n mọ̀nà gbogbo ìgbà tán bá wọlé tọ mùsùlùmí kan jàmá nípa wọn fi ń pe mùsùlùmí kan pé kó jáde kó wá ṣe kan jàmá mùsùlùmí ò gbọ́dọ̀ dáhùn lóhùn ìdáhùn yẹn. Allahu akbar. wọ́n sì jẹ́ àwọn èèyàn kan tó ń pé ahọ́n wọn tóbi gan nítorí tá a bá di polú ẹ̀ báyìí lẹ́ẹ̀kan náà mashallah mashallah tó bá sọ mashallah báyìí lẹ́ẹ̀kan náà wọ́n máa ń wọ̀ ẹ̀ lára tó jẹ́ pé kódà fìrísì wọn ó ju ohun táwọn ní ti àárẹ̀ tó wà yìí báyìí báwo lẹ́ pé corona yìí virus lọ nítorí pé tá a bá ti sọ báyìí lẹ́ẹ̀kan náà wọ́n máa ń turumọ tí ohun táwọn ní ẹni tí ohun táwọn lágbóyè kan ò bá ti sí tẹ́lẹ̀ lónìí àwọn àfáàní pé òun pé káwọn wá ṣe kí ní wọ́n bá pè á sí ìwù àwọn kan bẹ́ẹ̀ àgbọ́lọ̀ jẹ́ pé wọn nítorí bàbá jẹ́ pé wọn a jẹ́ pé wọn sí ohun táwọn ní kí ni lẹ́yìn àdádálẹ̀ lẹ́yìn àdádálẹ̀ la jẹ́ pé wọn ẹni tó bá sì jẹ́ pé wọn sẹ́yìn àdádálẹ̀ kò jẹ́ pé yẹn sẹ́yìn sunna Nabi Muhammad olú ẹ̀ pápá ti pàdánù jàmá ọlọ́mọdé á pàdánù ẹ̀yin ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam a máa fi ibà fi kú fún pé gbogbo àwọn ọmọ wọn tá a padà yín wọn padà ṣe ohun tá a mọ̀ ní Tabligh ẹ̀jẹ̀ ayé wọn kó ń bẹ̀ ká lọ fi wọn sí ohun tá a mọ̀ nílé kéwú ká fi wọn sí ilé kéwú jàmá ká fi wọn sí ilé kéwú ọba mi alékeọlá kódà ń kó dúró tì wá kó sì mú ohun tá a mọ̀ ní àránṣẹ́ ẹ̀ kó mú bá wa jàmá sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi وأصحابي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك. alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run Ọba lẹ́ẹ̀kan sí kí Ọlọ́run Ọba lẹ́kẹ́ọ́lá kí ó bá wa san àwọn sheikh wa ní ẹ̀san olóore eléyìí náà ni tí arímúwá fúnra wa ní dédé àkókò yìí nípa àwọn tí ń lọ ní àwùjọ wa
arọ àwa tí a jẹ́ mùsùlùmí bá ṣe ń gbọ́ kí Ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa láti lè mú lò àwa àti yín kí Ọlọ́run jẹ́ kí a pàdé ní ọgbà àlùjánnà pẹ̀lú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Al-Haqq TV ní òǹkì wípé kí Ọlọ́run jẹ́ kí a máa bẹ ní ayọ̀ àti àlàáfíà gbogbo èyí tá a máa gbọ́ ń bí èyí tá a máa rí ń bí èyí tá a máa wò ń bí k'Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní àwa tí à ń wí Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní gbogbo etí tí ń gbọ́ gbogbo ojú tí ń wò Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní láyé ń bí àti ní ìgbangba al-qiyama láì nígbàgbé kọ̀ọ̀kan nù sàárè. Wa sallallahu wa sallam ala nabiyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Al-Haqq TV, òtítọ́ ni ó lékè k'Ọlọ́run jẹ́ kí òtítọ́ kí ó borí. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subhanallah.